post méjì tí mo post sórí Facebook láàárọ̀ should be an evidence fún gbogbo èèyàn ọmọ Yorùbá tẹ́gbò bí yá ọ̀rọ̀ ẹ̀sìn ni ojú yín máa bò ògùn gbọ́ ibi máa fọ́ ojú anybody ajé ibi máa ṣe kí ni ebi ó máa fọ́ ojú anybody. Mo post kan pẹ̀lú fídíò kan sórí Facebook láàárọ̀ kí ni déètì nínú mo fẹ́ máa fi déètì sí torí jọ́ tí mo bá sọ̀rọ̀ July 6 2024 tí àwọn ọmọ mi tó máa ń dàgbà kó lè máa fi boast pé ìyá àwọn sọ báyìí nígbà báyìí. Today is July 6 2024. Mo sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátá wípé post tí mo post láàárọ̀ it should be an evidence enough for you wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ tẹ́bi ṣe máa fọ́ ojú yín ni ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ó ṣọ̀kì mìíràn. The first post I posted was where Ọba GHANDI àti IMAM OGBOMOSHO pẹ̀lú Ọba GHANDI tí IMAM OGBOMOSHO kúnlẹ̀ níwájú Ọba GHANDI. You see all this Omeru, they are just coming out from here, there. Pew, 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 pew. Àwọn ọmọ ẹran ìyá aláìyá yín ni màá bórí ìyá yín ò pé Ọlọ́run orí ìyá yín kò pé ìyá ọkàn jump wá ní pew 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 bí ọmọ òkété àwọn kan ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ kọ àwọn náà bára wọn jà àwọn kan ní Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ni àwọn kan ní kò kúnlẹ̀ ó kàn bẹ̀rẹ̀ ni ó kàn lóṣó ni ẹ bá ní kó dúró lọ́ba lórí ni. It shows pé ìkà ni even that Imam Ògbómọ̀ṣọ́ ó sòpẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ẹran ni ó sọ pé that Imam kí ló kọ Imam Ògbómọ̀ṣọ́ Yẹ̀sírù àbí kí ló pọ̀ orúkọ wọn ó sòpẹ́ ẹ̀ nífẹ̀ẹ́ ẹ̀ẹ́dẹ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Mo post fídíò tí màálù ti jẹ oko ni mo kọ́kọ́ post and then 2 minutes later ni mo post Ọba GHANDI bí tí màálù ti jẹ oko ni. Oni tí màálù ti jẹ oko. Ṣé bàbá fún ara ẹ kó wá. Sórí oko lóko. Orí. Bàbá fún ara ẹ kó wá fojú ara ẹ rí. Orí wọn bá ṣe ń jẹ. Nílùú Ẹ̀gbẹ́ everybody ń pariwo pé kò sí oúnjẹ sẹ́rí nísìn adẹ́ ń sọ fún yín ó lọ sápamọ́ sọ dáhùn màálù ẹnu okoloko sórí màálù ẹnu okoloko ó dára nílùú Ẹ̀gbẹ́ ẹni ẹlẹ́ni ṣe wàhálà okoko sórí ayé yín tó bá fẹ́ sápamọ́ sínú gbọ́ǹbẹ̀ kó má jáde ibi ìbànú máa dé bá yín. Wá lé màálù ẹ kúrò nínú oko olóko mo pariwo fún ẹ o. Owó wù ẹ́ sàbí. Mo pariwo fún ẹ o. Owó wù ẹ́ sàbí. Wá lé màálù ẹ kúrò nínú oko olóko tọ̀. Wọ́n kọ́ dùn mí pé mẹ́mọ̀ ló lóko yìí. Ajẹmọ́. Tọ́lá gbẹ̀yìn o. Bòròrò wá lé màálù ẹ kúrò nínú oko olóko tọ̀. Ṣé ìgbà parí oko olóko lọ́yìn? Wọ́n ní lọ́nà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ mú àbọ̀ àbọ̀. Ṣé rí? Bẹ́ẹ̀ mú àbọ̀ àbọ̀. Ṣé rí? Àṣẹ ìpè
kí alẹ́ alákọ̀ ìkó náà kí alẹ́ ọkọ̀ náà kó lóko òkọ́ àmọ́jà jáde sóde àìpíọ̀ torí alẹ́ ọ àìkọ́mọ́ ti dé alásínà léra àìpíọ̀ kọ́ alẹ́ alárẹ̀ kọ́ alẹ́ ọkọ̀ náà kó lóko. eléyìí dùn ó dùn. Paki onípákí pákí yẹn sì nílùú ẹ̀ka àgbàdo ìjókòlẹ́tì ẹ̀sẹ̀ píọ̀ ọ̀sàsínàgbẹ̀ àṣebọ́niwé gbọ̀. Acre of Paki, acre of àgbàdo ni màálù ń jẹ yẹn. Mo wá mọ̀ mo post ọba Gandhi, mo kọ́kọ́ post eléyìí 2 minutes after mo post ọba Gandhi pẹ̀lú Imam Ògbómọ̀ṣọ́. Abẹ́ post tẹ́ ń wò yìí kí lẹ rí sí nǹkan tí Fulani fi màálù ṣe lóko yẹn. Ní ilẹ̀ Yorùbá Kwara state ni o àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí many of them are from Kwara àwọn eléri ibu though they are mixture many of them dá màálù wá sí Kwara ni àwọn bàbá wọn dá màálù wá wọ Kwara ni. Go under this post àwọn olórí ibu yẹn wọn ò kọ comment ẹyọ kan mo mọ̀ jókòó sí comment section ni wọn ò ṣe kíni wọn ò kọ comment ẹyọ kan lọ síbi ọmọ Yorùbá ni mo ń bá sọ̀rọ̀ o mi ìdẹ bá ọmọ Yorùbá afọ́fun gbé mu sọ̀rọ̀ ọmọ Yorùbá tí mo ń bá sọ̀rọ̀ èyí tó bá ní làákàyè tí ọpọlọ ẹ̀ bá ṣe ń ṣiṣẹ́ ni mo ń bá sọ̀rọ̀ nínú ọmọ Yorùbá ebi máa ṣe kíni ebi máa fọ́ ojú anybody wọ́n mọ̀ọ́mọ̀ dá àwọn ẹranko yìí sórí íńtánẹ́ẹ̀tì kọ́ máa rà yín kalẹ̀ ni ohun táwọn ọmọ ìgboro bá wà lórí títì tí tíṣàn bá ṣẹlẹ̀ tó bá ṣe jù sí mi kí n jù sí ẹ ìyá ẹ enter me I enter you ẹni tó bá ti lélẹ̀ tó wọ́n ní àwọn ti rà kalẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ rà yín kalẹ̀ fún àwọn bàbá wọn. Imam Ògbómọ̀ṣọ́ àtọba Gandhi wọ́n fẹ́ kí àwọn méjèèjì wọnú ara wọn kán enter ara wọn. Ṣé tí Imam Ògbómọ̀ṣọ́ bá bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú bàbá Gandhi àbọ̀bà Gandhi bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Imam Ògbómọ̀ṣọ́ ṣé àwọn ọmọ Gàmbàrí náà máa wá jà? Because nínú Ògbómọ̀ṣọ́ a máa ní àwọn supporter ọba Gandhi a máa ní àwọn supporter Imam Ògbómọ̀ṣọ́ àwọn supporter ọba Gandhi ṣọmọ Gàmbàrí ni wọ́n supporter Imam Ògbómọ̀ṣọ́ ṣọmọ Gàmbàrí ni wọ́n wá ní àwọn Imam àwọn ilé kinní kan àti ilé kinní kan Yorùbá wa máa fèsì Yorùbá. I am speaking to Yorùbá tó bá ní làákàyè o Yorùbá máa wá fèsì Yorùbá ẹ máa wá bára yín jà àìmọye ló máa kú ní side Imam Ògbómọ̀ṣọ́ àìmọye ló máa kú ní side ọba Gandhi Yorùbá ṣáà ń lékún ní àbá ń dínkù. Mo ń bèrè ní lọ́wọ́ kọ́mẹ́ǹtì wọ́n ti fẹ́ sunkún kú èmi lọ́kọ ìyá yẹn mi yá fẹ́ bọ́ ẹ̀sùn sàndóró ẹkún ẹ̀sùn ṣé ẹ fẹ́ ké kú ni o lórí péjì Yorùbáwùyí ẹ máa fẹ́ ké kú o torí ìyálà ìyá yín ò lè ní kí n má post Ọlọ́run ògùn gbọ́ ìyá tó bí yín ni mo sọ ẹ máa report page mi títí ẹ máa táyà kó jẹ́ pé èèyàn márùn-ún ló kù tó ń wò mí tó má jẹ́ ọmọ Yorùbá àlùbáríkà wọ́n á ṣá fídíò yẹn sí gbòòrò àwọn ayé àrí ẹ fẹ́ ké kú o mi ní gbà kẹ́ ẹ ra ìran mi kalẹ̀ fún àwọn ìran bàbá yín tó ń bọ̀ a mọ̀ pé wọ́n kó yín sí títì sórí íńtánẹ́ẹ̀tì àgàgà lórí Facebook yẹn kẹ́ máa wá ṣe bí olérí ibú ń bẹ̀ ni. Now go under the post ọmọ Yorùbá ẹ ṣe làákàyè o tí mo bá post sometimes máa post intentionally ní time tí mo bá post ẹ̀yẹn ni. Go under the page níbi tí ẹ post tí màálù ti ń jẹ oko go and see if you will see Abudu you can't tell wá bí ó ní òun Ahmed Ọlámilékan. Let me see if I can see his picture.
ọrùn ẹ̀ dàbí tó máa fi èékánná já ata sẹ́fọ̀ báyìí ẹmọ kọ́rùn èèyàn rínrin dín ọmọ tí ó bá ti tó dókólé tó máa ń dókólé ẹmọ bọ́rùn rẹ̀ ṣe máa rí ó dàbí ọmọ tí wọ́n ti tó bá yẹ ẹ̀sùn wọ́n ti tó dókólé tí yẹ ti bẹ̀rẹ̀ sí ní dókólé ọrùn ẹ̀ rí jingine báyìí bí ẹ ń fi èékánná já ata sẹ́fọ̀ rin dín báyìí lẹ̀kẹ́ rí ródóródó bí ẹ̀kẹ́ ọmọ onílẹ̀ tútù ọmọ tí wọ́n ṣàgbolẹ̀ tútù fún bẹ́ẹ̀ lẹ̀kẹ́ ṣe rí ó lóun Ahmed Ọlálékan now wá sọ fún mi ìwọ ọmọ Yorùbá tó ń wò mí wá wo Ahmed Ọlálékan o Ahmed Ọlálékan fẹ́ wo jáde fún ẹni wo ẹni tó pè rẹ̀ fún ẹni Ọlálékan ibi tí wọ́n ti ń fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ nìyẹn o go on the internet now you will see them Ọlánrewájú Ọlálékan Ọláṣẹgbá Ọláṣàwò because ẹ̀yin Yorùbá many of you sin ẹ ti drop àwọn ọlá tó wà níbi orúkọ yín Adédèjì Oyèdèjì Òṣòǹgówálé Ògúnwálé ẹ ti drop àwọn orúkọ yẹn because wọ́n ti tàn yín àwọn wá adopt ẹ now look at ẹni tó ń jẹ́ Ọlálékan sójọ Yorùbá lójú ẹ Ọlálékan ló ń wò yẹn ẹni tó ń jẹ́ Ọlálékan ni ọmọ Yorùbá Ọlálékan lẹ ń wò yẹn they are just deceiving you guys every means wọ́n fẹ́ fi gba ilẹ̀ Yorùbá lọ́wọ́ wa ṣé yẹn sójọ ọmọ Yorùbá lójú ẹ Ọlálékan ló ń wò yẹn bó ṣe mi rí kọ́mẹ́ǹtì ní àbí kọ́mẹ́ǹtì ní oṣù àbí kọ́mẹ́ǹtì oṣù níbẹ̀ yẹn let me see here. Ẹ káwọ̀ mo kí yín ẹ káwọ̀ ẹ kásán ẹ kálẹ́ o. Bá mi mo kí everybody tó ń kí mi o wẹ́ntẹ́ kí mi mo kí yín ẹ káwọ̀ ẹ kásán ẹ kálẹ́. Ọlálékan ló ń wò yẹn kí lorúkọ tiẹ̀ Abudu. They are adopting our names Ọlámilékan because tó bá dọjọ́ iwájú tó bá ní àwọn òwò náà nílẹ̀ yìí àwọn ọmọ ọlá náà nílẹ̀ yìí náà because ọmọ ọlá ni wá ṣàṣàlẹ̀ tó máa kì í lẹ̀ Yorùbá tó ò ní kì í mọ́ ọmọ ọlá tó bá kí ẹ lọ kì ẹ bọ̀ kì ẹ wàá rà àwọn ọba wa pé wọ́n máa ń ṣọlá ni tó bá kí wọn lọ kì wọ́n bọ̀ wá kí wọ́n sì dílé ọlá wọ́n mọ̀ ń ra yín kalẹ̀ ni tó bá dọjọ́ iwájú tó máa láwọn òwò náà nílẹ̀ yìí wà ní wà Abudu wọ́n máa bẹ́ pèdè ìlú wo nìyẹn Ọlọ́run bí ẹ ń fi èkánná jàta sẹ́fọ̀ ọrùn ẹ̀rí gẹ́gẹ́ já bí àtùpà jango yìí ẹ ti mọ àtùpà jango táwọn ìyá wa máa ń lò láyé àti tó máa fẹ́ ń tajà ní ọjà alẹ́ tó bá gbé kí lórúkọ ẹ̀ tó máa kọ́ sọ ni pé Ọlámilékan táwa ló nílẹ̀ dáhùn tú ẹgbẹ́ I don't tell you ọlọ́pọlọ nìkan ni mo fẹ́ lórí péjì mi torí ẹ bá ti sún mẹ́yìn unfollow mi o gbọ́ nǹkan tí mo sọ tí ọpọlọ ẹ bá ti nídìí factory resetting tí mo bá dẹ̀ reset ẹ̀ fún ẹ tí o bá reset dáadáa unfollow mi torí tó bá kọ comment tí o ṣe ìyá ẹ ni máa bú Ọlọ́run èmi ò ń ṣe gbẹ́ ìyá yín tẹ́ bá dẹ̀ ti wá bẹ́yìn máa give ẹ tẹ́ bá wá máa fún ìyá yín jẹ ni Ọlọ́run ó máa dùn ẹ máa fẹ́ ẹ kéku tó bá yá ẹ lọ ṣe meeting pé ẹ má dé page ẹ mọ́ o I rather be portable than be mature I would rather be portable than kí n wà mature láti máa pọ́n yín àwọn kí n jẹ́ kíní kan kí àwa lè má bọ̀ wá lórí page ṣùgbọ́n tẹ́ ẹ̀yin ìsín wẹ́wẹ́ yìí tẹ́ bá wà máa ń tà ìyá yín ògún gbọ́ máa bú ìyá yín máa bú ìyá láyà yín Yorùbá tó bá ní làákàyè nìkan là ń bá sọ̀rọ̀ lórí page yìí ó wá wo fídíò post méjì tí mo post kó béèrè lọ́wọ́ ara ẹ̀ why tí àwọn people yìí rà mẹ́dọ̀ Ọlọ́run bí ẹ ń fẹ́ ìkànnà jàta ẹsẹ̀fọ́ yìí why tí ò comment níbi tí Fúlàní ti fẹ́ ran jẹ oko tí mo ẹ̀ṣẹ̀ play tó ń sìn ẹ bẹ̀rẹ̀ sí ní flag táwọn tó ń wò mí tó ń bá láìkì kan tó ń wò wọ́n á tẹ̀ love and like button wọ́n á tán pọ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ tó bá ní kẹ́ má flag kò ní dáa fún ìyá yín tẹ́ bá flag ìyá yín Ọlọ́run ìyá yín orí ìyá yín ò pè tẹ́ bá flag ta ló ń bá yín ṣeré talent tó ń bá yín ta ló ń bá yín ṣeré ta ló ń wá yín
àwọn wele halẹ̀ kíní mọ́. This is to what I am telling you. Ask yourself. Lọ́wọ́ show bí tí mo post pé bí nínú àwọn gógó oúnjẹ yìí tí ebi ń pa ilẹ̀ Yorùbá burúkú. Ask yourself why tí Ọlọ́run bí ẹ̀hún kí ló pe orúkọ rẹ̀ ní Ahmed Ọlálékan Ọlọ́run bí ọ̀run Jàngó tó ti bèrè lọ́wọ́ rẹ̀ why tí kò comment síbi tí Fúlàní tó fi màálù jẹ oko tí àwọn ará Ẹ̀gbẹ́ ní Kwara State ti ń pariwo why tí ò comment ó ní pé kò ní data ṣùgbọ́n ó rí data comment ní gbogbo àwọn láti bí 1 hour sí ó wà lórí page mi ó ń lọ sábẹ́ àwọn comment mi ní báyìí ó lọ ń bú mi ńbẹ̀ ó pé mi dé lóhùn mi ní dé lóhùn tó mo kọ́kọ́ fẹ́ fún ẹ lésì tẹ̀mí fẹ́ kọ́kọ́ comment àti mo wá wo profile picture ẹ mo mọ̀ pé ara àwọn tí bàbá wọn tẹ̀lé màálù láti gbó Sambisa wá sí Nàìjíríà ni ó wá rí Síkírà ọmọ ọlọ́sàn lábẹ́ káńtà ó sáré dáàbò ní Síkírà bá bí wọ̀ tó bá jẹ́ ọmọ Yorùbá gidi wàá mọ̀ wípé nǹkan ń ṣẹlẹ̀ Yorùbá wàá mọ̀ wípé gbogbo àwọn ọlọ́run dìnrìn bí ẹni fẹ́ kọ́nà játa sẹ́fọ́ yìí wàá mọ̀ wípé wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá màálù jẹ oko mo máa ń ṣọ́ ẹ ní o Ahmed Ọlálékan kò lè kọ́mẹ̀ntì sí o ò ní kọ́mẹ̀ntì wọn bí aláyé ẹ̀ kú tó bá kọ́mẹ̀ntì yá ẹ̀ ní máa bú èmi àti ìyá ẹ̀ lórí ibú tó bí ẹ àjọ sínú sẹ́ẹ̀tì tó máa bú yà máa tún máa bú yà láyà ẹ̀ ṣùgbọ́n kí má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn nǹkan tó wà nílẹ̀ kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn many of them will still come out they are in my inbox ìkan bú mi lórí kí lórúkọ tiẹ̀ ó kó ọkọ̀ àwọn òyìnbó rẹpẹtẹ òṣì kan báyìí bí èmi gbóyìnbó lójú ẹ̀ ni kò yé mi fún ẹ akàwé mo fún ẹ ní message mo ní akàwé má ríṣẹ́ ni ẹ èmi ò gbọ́ gbogbo àwọn òyìnbó bú tó kọ yẹn èmi ò gbọ́ ìdẹ̀ráyà àti ká ọmọ Yorùbá don't let them deceive you wípé ọ̀rọ̀ ẹ̀sìn ni ìwọ ọmọbìnrin yìí kí ni ìsìlámù ṣe fún ẹ ẹbú ìsìlámù ìwọ Adélékè Adéyẹmí Ògúnbíyì Ṣàngówálé Ọyátómi Èṣùgbàyí ìwọ Àdùnní Àdùkẹ́ Àṣàkẹ́ Ọmọríléwá Fadékẹ́ Fọlárẹra Ṣẹ̀gilọ́lá wọ́n tó yẹ kó máa já bẹ́ẹ̀ ni kó máa já Ṣàkẹ́ Péjúwọlá Ọláyíwọlá Ọlátúnbọ̀sùn bá mi pa àwọn orúkọ Yorùbá tó kù sí tó yẹ kó máa jẹ́ because wọ́n ti tàn ẹ́ pẹ̀lú orúkọ àràbò ó ti sọ identity ẹ̀ nù ó ti believe pé wọ́n ní rúmà yẹn ti ṣìláàmù rúmà yẹn irú ọmọbìnrin yóò ṣì bẹ̀rù Ọlọ́run ṣì bẹ̀rù jọ́tọ̀ pàdé Ọlọ́run wọ́n máa ju sáyé. Martin Luther King ọmọ ọdún mélòó ni bẹ̀rẹ̀ ọmọ ọdún mélòó ni àwa black la ṣe ń lẹ́nu l'Amẹ́ríkà dè ní ìwọ́n máa ju sáyé. Jésù ọmọ ọdún mélòó ló kù láyé Ànábì Muhammed ọmọ ọdún mélòó ló kù láyé ohun tí Ànábì Muhammed ṣe kalẹ̀ sílùú ẹ̀ dẹ̀ ń lọ fi 10 million wò nísìn tánàbí ṣe sílùú ẹ̀ ní ohun tí Jésù ṣe sílẹ̀ lẹ́nu lọ́wọ́ ní Jerusalem sí pẹ̀lú millions of naira ẹ má máa halẹ̀ mọ́yàn yóò ṣì bẹ̀rẹ̀ ẹlẹ́rìn ìwọ o máa dùn ẹ̀túsẹ̀là o máa ju sáyé ìran kan ń lọ ìran kan ń bọ̀ àwọn kan ti lọ àwọn kan tún máa lọ àwọn tán bí lè ní máa lọ 100 years kí ni máa pọ̀ 100 years 200 years to come gbogbo àwa tá wà láyé ń sin àní símọ́ kò parí ṣé kò parí wọn sọ fún ẹ lé kéwú pé gbogbo ẹ̀mí gbogbo ẹni tó bá ti ń ṣẹ̀mí ló máa tọ́ ikú wò wọn sọ fún ẹ wọn káyà yẹn fún ẹ lé kéwú pé gbogbo ẹni tó bá ti ń ṣe ẹ̀mí ló máa tọ́ ikú wò Yorùbá ló gbọ́n jù àwọn bàbá wa náà ní làákàyè jù àwọn bàbá wa sàǹdà dànsákì wọn ní ká kú lọ́mọdé kó yẹ ni ó sàn ju ká dàgbà láì lẹ́dìí ẹ̀rànà lọ
gbogbo frustration tẹ́ ń ṣe ni mo rí gbogbo tẹ́ ń jù là ń rí ẹ má wulẹ̀ para yín ikú apẹni tó ń pè ikú apẹni tó ń pè ni tó ń bá bí ìyá ẹ̀ rè ìyá ńlá ìjàpọ̀ ìyá láyé ẹ̀ tó ń bá bí re 100 years fọwọ́ ẹ̀sẹ̀ yàpọ̀ 100 years wá sí wà láyé gbogbo àwọn tá à ń ṣẹ̀mí nísìn 100 years yóò gbogbo wa sì máa wà láyé kò wá parí sójú ò wá tiẹ̀ sójú ò tiẹ̀ and so you know problem tani ni wípé you believe you want to live 200 years àwọn kan wà láyé Martin Luther King even kan tó bí Martin Luther King tó ti kú wọ́n ẹlòmíì kú jọ́ tí Martin Luther King kú ìjọ́ ẹ̀ ni ẹlòmíì náà kú àmọ́ pé exist o àmọ́ pé wá sáyé rí o ṣùgbọ́n à ń dárúkọ Martin Luther King dé ni kódà wọ́n ń ṣe ọdún ẹ̀ l'Amẹ́ríkà wọ́n fún lọ́lùdé ibi tó gàn sí nìyẹn well I will not blame you when I was in Nigeria èmi náà máa ń rò bẹ́ẹ̀ but when I get here wọ́n jẹ́ kó yé mi wípé kì í ṣe bó ṣe pẹ́ láyé tó Barrister ti kọ́ kì í ṣe yẹn ló tó ṣe kókó ohun tó gbélé ayé ṣe ló ṣe pàtàkì ìmúdá ṣáínà ẹ rí i pé kú tó ṣe wá sí òde. ìwé ọmọbìnrin yìí ẹ pàdé Allah níjọ́ kan Allah kọ gálà ni ló tẹ́yìn sí àgbàwọ́ fún ààrẹ máa pàdé Allah ta ló sọ fẹ́ ta ló fi díẹ̀ lẹ̀ pé ọ̀run àti àlùjànnà àti Nóà ayé yìí turning point ni kò sí n tó ṣe tó jẹ́ kó tó lọ Elédùmarè wà tó máa san ẹlẹ́san tó bá yẹ pé tó bá ti kú báyìí lẹ́yìn ikú ìdájọ́ ni ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ ọmọ ṣe máa ń wá tó máa kú tó máa nà tó máa fi máàkì sí lára tó dẹ̀ máa padà gbé wá I am a living example àwọn tó fi sí wa lára pé ó wọ́ àtúnpadà gbé wá so why ta ló gbàdájọ́ ń gbà yẹn why are you deceiving yourself ilé ayé lẹ̀san wà anything tó bá ṣe wàá rí láyé Yorùbá ẹ má jẹ́ kí wọ́n tàn yín ohun tó wà ńlẹ̀ yìí kò kí ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọmọ Ìgbò mélòó lẹ́yìn tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì sí pé ebi ń pa wọn it's just a question I am asking you ọmọ Ìgbò mélòó lẹ́yìn tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì sí pé ebi ń pa wá ebi ń pa wá because Ìgbò ò gbà kí wọ́n fi ẹ̀sìn kó àwọn lómi ọbẹ̀ Ìgbò ò gbà wọn ò gbà kán shift ọpọlọ àwọn Ìgbò ò gbà fún wọn Ìgbò they stand their ground lẹ ṣe rí wọn on the internet kan lọ sílẹ̀ ibi kan kò gbà ẹnìkan ebi ń pa wá ò lè gbọ́ bẹ́ẹ̀ mo ráwọn kan náà Bàsírá ìyẹn náà ó dé ìjáàbù sórí báyìí Bàsírá ó pè mí fún ẹ lésì àti mo ti wo profile tí mo ti rí ìjáàbù lórí ẹ inú jẹ́ kí n fún ẹ lésì tó mọ̀ pé lórí burúkú ni ẹ Bàsírá something ló ń jẹ́ tí mo ti wo kíní ẹ̀ báyìí tí mo ti rí ìjáàbù lórí ẹ mo pé olórí ibú lélẹ̀ mo fẹ́ sáré okay Bàsírá kọ́ Morufat Abdulkadiri lórúkọ ẹ̀ ìgbà tí mo ti rí ẹ báyìí tí mo ti wo page ẹ báyìí tí mo ti rí ìjáàbù lórí ẹ tọpọ ẹ ṣe tí etí tí ọkọ ẹ dúró wọ́n ná etí ẹkọ dàbí bí etí ewúrẹ́ báyìí pé mi ò fún ẹ lésì Morufa mi ní fún ẹ lésì mo ti rí àbùdù kọ́dírì mi ní fún ẹ lésì torí ní ìjáàbù ni ẹ onírọ́ ni yín tí n bá fún ẹ lésì nísìn tó máa ṣe ni pé wàá di màbúbà wàá ní mo gbé lọ ṣaṣẹ́wó ní Libya àwọn ti ya òbu ẹ. That is just it. Yìí tí má ṣe fún lésì nínú yín mo ṣe ń pọn lé ni ẹ̀yin kan wà tó yẹ pé ẹ máa kọ kọ́mẹ̀ntì yín á fẹ́ tẹ̀ mi ní fún yín lésì kì í ṣe pé mi ò rí kọ́mẹ̀ntì yín o mo ti wo profile mo páyé yín ti bàjẹ́ ọmọ Yorùbá má jẹ́ kí anybody fi anything tàn ẹ́ we need to stand our ground fún ilẹ̀ wa Morufat Abdulkadiri wàá fẹ́ kéku lórí péjì mi wàá sunkún tí a tẹ̀ etí ọkọ tó dàbí etí ewúrẹ́ yẹn bí ẹran ọ̀ṣọ́ ẹ máa wá ẹ máa bú mi èmi nìkan tàbí èèyàn few people ló máa rí èmi máa ṣe show thousands of people ló máa dárúkọ yín thousands of people tó máa mọ̀ yín wọ́n máa wá comment wọ́n máa rí yín
ọmọ èyí tó pé tí ọkọ ẹ̀ tẹ̀lé àwọn èèyàn lè máa rí ọtí ọkọ ẹ̀ but ní sọ́n ti mọ̀ pé tí ọkọ ẹ̀ dúró báyìí ní bí one nation a máa dilẹ̀ wa mọ́. We will defend our land. Yorubawuyi, I will stand my ground to defend my land. Enough of hunger in our land. Enough. Yoruba, please let us wait. Tẹ́bà flag show ikú bọ́ sílẹ̀ tí ń fẹ́ ta ni o. Ẹja kó wọ èèyàn kan tó bá kó èèyàn kan má sì máa sọ̀rọ̀. Data tí mò ń lò èmi ni mo ní. Iná tí mò ń lò èmi ni mo ní. Èmi ni mo ní fóònù mi. Ara mi tí mo fi ń sọ̀rọ̀ èmi ni mo ní. So tó bá kó èèyàn kan lórí show yìí má sì continue. I am saying this 5 years, 10 years, 20 years, even 200 years to come. 200 years to come. Àwọn ọmọ mi á lè proud pé màmá wa ní nígbà tí ilẹ̀ Yorùbá tó ń gbóná hehehe mami she's a strong woman o tí wọ́n wá fún báyìí ó enter wọn from front ó ń jáde mama enter yín wájú wọn bọ́ta lẹ́yìn lórí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá I go dey enter you for front I go dey come out for back I go dey enter ẹ máa wá sunkún ẹ kékéké ó bú ṣìláàmù ṣùgbọ́n ọmọ Yorùbá tó bá ní làákàyè torí ẹ̀ bá pé a mọ̀ pé kí n ṣe ọ̀rọ̀ ó bú ṣìláàmù a mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ báwo ni ebi ò ṣe ní pa ọmọ Yorùbá kú ó pé wọ́n fẹ́ ìrànjẹ́ oko níbi bí ìnísìn ìwọ ọ̀dẹ̀ tí wọ́n fi ẹ̀sìn tàn ẹ́ lọ Google search governor of Niger State just go and watch lọ wo lọ sórí Google governor of Niger State lọ wo ohun tó ń ṣe nípa agriculture àti farming Niger State ní last tenure àwọn tó kọ́kọ́ lọ tó lọ yẹn àwọn Fulani ń kó ẹran jẹ oko wọn burúkú bàjẹ́ wá lọ sí governor of Niger State nsìn Niger State nísìn wọ́n ti ń supply outside Nigeria ló ń jẹ ṣẹlẹ̀ Yorùbá Niger State ọ̀dẹ̀ Niger State governor came online sórí television ó wá sórí television TVC ló wà bí channel I don't even remember bóyá TVC ló wà bí channel he said it boldly ó ní oúnjẹ táwọn ń gbé lọ́wọ́ tó ṣe acres of land ní governor Niger ló fi gbé oúnjẹ oríṣiríṣi katakata kí ló máa ń pè tractor ó import ẹ̀ wọlé ní kì í ṣe made in Nigeria ó import katakata wọlé electric cars ó rà fún àwọn ọmọ Niger State kì í ṣe pé kò ṣe pé àwárí mọ́tò wọ̀ ní Niger State o Niger State kò sí ọ̀rọ̀ kò ṣe pé ń bẹ̀ pé ní ìjẹ́ka ó import electric cars ó dẹ̀ ti ṣe tán tí wọ́n máa charge ẹ̀ sí títì ó ń lọ wàá park wàá charge ẹ̀ ó wá mú gbogbo ilẹ̀ pátá gbogbo igbó pátá ó ní kí wọ́n kóńbó ẹ̀ ó gbé iṣẹ́ fún àwọn ọmọ ẹ̀ ẹ̀rù bí wọ́n máa wò wá ni wọ́n ń wò wá àti bá ti last year mo ti ń pariwo fẹ́yìn Yorùbá ohun tí mò ń pariwo fún yín I am happy wípé Niger State governor ó ṣe even though kò ń ṣẹlẹ̀ ní inú mi sì dùn abónírè yọ̀lá wà kiri lè bá àtẹ àwa lọ́wọ́ now ó wá fi òfin kan lẹ̀ Niger State ṣebílẹ̀ Haúsá ni ṣebí mùsùlùmí ni wọ́n bẹ̀ èyí tẹ́ bá mọ òfin tí Niger State governor fi sílẹ̀ lórí internet lórí Facebook wọ́n láwọn àwọn tiwa SUV náà rà ta ló mọ òfin tí Niger State governor ó wá sórí television ni o bóyá channel TV ó dẹ̀ kó wá sí channel TV ó tún wá sí TVC ẹ bá mi kọ sí comment section but I will not waste your time I will not delay you. Niger State governor boldly came out on television wọ́n televise it only nobody only no trailer only no truck must enter Niger State láti wá ra foodstuff only we are not selling in quantity to anybody wá fẹ́ ra foodstuff ní Niger State nísìn you only buy what you want to eat with your family
wá fi òfin ẹlẹ́lẹ̀ wípé any truck tí wọ́n bá rí tó bá wọ Niger State tó bá gbé oúnjẹ bàbá mi ẹ káàbọ̀ thank you bàbá mi sáré gbé ṣeun ó tó bá gbé oúnjẹ wọ tó bá gbé oúnjẹ Niger State bóyá ò ń bọ̀ láti state kan ni o tó bá gba ọ̀dọ̀ àwọn kọjá tàbí wọ Niger State ó ra oúnjẹ ó kó sínú truck ó lóun pàmìtì àwọn ọmọ ìlú ó ní kí wọ́n dá truck yẹn dúró ó ní kí wọ́n kó gbogbo oúnjẹ inú ẹ̀ kí wọ́n lọ jẹ ó ní kẹ́nìbọ̀dì wá gbé òun lọ sí court ó ti fòfin yẹn sílẹ̀ so no truck dare go to Niger State despite their farming despite all what they are doing the larger farming tí wọ́n ń ṣe níbẹ̀ not are we one Nigeria when a Nigerian governor and yes thank him for his bravery he's a smart man ó ní oúnjẹ táwọn ń gbìn nísìn àwọn ń jẹ ní táwọn máa jẹ àti ní táwọn máa fi sí reserve làwọn ń gbìn kí ló dé tí Niger State governor ń fi oúnjẹ sí reserve the Niger State governor said oúnjẹ yìí o ẹ má ta fẹ́ anybody o ṣùgbọ́n táwọn mùsùlùmí bá wá láti ilẹ̀ Haúsá ẹ tà fún wọn ṣé governor Niger State sọ bẹ́ẹ̀ gọngọṣú ẹbí sí làágùn ebi apá ẹ ò ní lè kírun ogun gbọ́ ń tó lọ́lẹ̀ Yorùbá yìí ebi apá ikùn akùnsùn wàá rò bóyá wọ́n ń fa tiger generator lẹ́yìn ìkúlé yín ni ikùn ẹ ló ń kùn yẹn ebi apá inú akùnsùn ìyá mi ló máa ń sọ bẹ́ẹ̀ ọmọ bá fẹ́ yọ̀lẹ̀ alẹ́bi apá ikùn ẹ inú akùnsùn. Did he ever say pé àwọn ẹ má ta oúnjẹ fẹ́ anybody o ṣùgbọ́n àwọn mùsùlùmí tó bá wá láti south west ilẹ̀ Yorùbá ẹ ta oúnjẹ fún un? Did he say that? No, because he knows what he is doing. Kò kí ń ṣe dìdìrìn bí tẹ̀yìn. They are now deceiving you. They already waged war on Yoruba people. It's not alleged. I am not alleging him that he said it. I am not alleging him. He said it. He's on television. And nobody can challenge him. Tell me one Nigeria, why are you saying this? This is what he wants for his people. Tell me. You don't know what you want. Malu, Tangana, Malu, Joko, Niger State, yo, come and see you. Our lunch video. Hey, Malu ti Joko. Even if see Agbeba bought to buy anything for Malu, okay, Kuga straight. Agbeyen lọ sẹ́wọ̀n ni. The only thing that they ṣe tí Fulani bá kẹ́ran Joko wá ní pé ká pariwo ká dẹ̀ ṣe video. That is the only thing. Ọ̀rọ̀ inú ẹlẹ́dẹ̀ ló ń gbé. Gbogbo tó bá nínú ẹ̀ tó fẹ́ ṣe na lie. If you do it, ó lọ sẹ́wọ̀n ni. I have played on my page. Ó dà pé lórí YouTube àlọ́ Facebook náà. When a policeman said, tí màálù bá jẹ oko àgbẹ̀, tí àgbẹ̀ bá fi lè ná màálù yẹn, àgbẹ̀ máa lọ sẹ́wọ̀n. Yorùbá máa ní ọlọ́pàá yẹn ọmọ Yorùbá ni. Èyí tó bá ti wò bá mi kọ sí comment section. Ó sọ bẹ́ẹ̀. Ó lágbẹ̀ yẹn máa lọ sẹ́wọ̀n. So tí màálù bá jẹ oko ẹ̀, the only thing you can do ni pé kò ṣe fídíò. Ó ti ń jẹ oko wa o, ó ti ń jẹ oko wa o, oko wa ni wọ́n ń jẹ yìí o. You go cry, you go tire. No evidence. Lọ́sọ̀dọ̀ Lájí Àbáàsì. Fulani lọ bá àgbẹ̀ nínú oko. Ó ní jọ̀ọ́, ó lọ bẹ àgbẹ̀. Ó ní jọ̀ọ́, jẹ́ kí màálù mi kí ó jẹ àgbàdo tiẹ̀. Èmi á fún ìwọ ní 10,000 naira. Àgbàdo acres of land. For 10,000 naira. He played it. Not $10,000. 10,000 naira. Jọ̀ọ́ jẹ́ kí màálù mi kó jẹ àwọn àgbàdo tirẹ̀. Wọ́n like àgbàdo kó lè máa tóbi. Màá fún wọn ní 10,000 naira. Ṣé ó ń fi àgbẹ̀ yẹn ṣe yẹ̀yẹ́ ni àbó whine àgbẹ̀ yẹn? There's something you think, ṣé whining, are you whining Jesus? Ṣé whining lele ni àbí kíni? Àgbẹ̀ ni ṣé ó ń ṣeré ni? Oda, ìwọ kò fẹ́ 10,000 naira. Ìwọ kò ní gbà nǹkan kan ni o. Ó dẹ̀ dijọ́ kejì, ó dẹ̀ kó màálù lọ sínú oko. Wọ́n dẹ̀ jẹ àgbàdo acres of land. Àti 10,000 naira, àti 10,000 kobo. Àgbẹ̀ orí ṣíṣì gbàdì sí.
She. Àgbẹ̀ orí gbàdìsín. So we will be planting maize, yam, cassava, and they will be paying us 10,000 naira. Láti kó ẹran jẹ oko yẹn, right? Is that not what is going on? Also, wọ́n bí wọn rí kí wọ́n kó ẹran lọ jẹ oko ní Niger State. Anything tó bá jáde, mo ṣe máa post Olúwo, bóyá lẹ́ni, bóyá lọ́la. Mo ṣe ń wọlé láti ibi iṣẹ́ ni, mo ṣe máa tún post Olúwo. Ẹ tún sunkún, ẹ tún táyà. Ìyá yín, I go enter you for front, I will come out for back. Ògúngbọ́, I will defend my land. Mo máa defend ilẹ̀ mi. Kí ebi má pa àwọn èèyàn mi kú. Wọ́n ní kíní kan arọ tó bá gbọ́n. Kíní kan mo gbàgbé òwe yẹn. Wọ́n ní kíní kan ogun, kíní kan arọ tó bá gbọ́n ni. Arọ tó bá gbọ́n nínú àwọn ọmọ Yorùbá, àwọn family mi tí wọ́n jẹ́ original ọmọ Yorùbá tí wọ́n miss àtọ̀ wọn. Tí ìyàwó lọ sínú oko kan ń ìyàwó látẹ̀yìn. Tó bá gbọ́n, á mọ̀ wípé tó wà nílẹ̀. It's not about religion. Yoruba people, we are peaceful people. In a family of Yoruba, you will see Muslim, Christian, oníṣẹ̀ṣe. Only nínú Yoruba nìkan ló ti ń ṣe. Cheers mẹ́ta máa wà. Now, ẹ fẹ́ kí ọba Gandhi àti imam, chief imam Ògbómọ̀ṣọ́, kí wọ́n jọ kojú ara wọn, kó máa jà. Kí Yorùbá máa pa Yorùbá. At the end of the day, àbí at the end of the month, tí wàhálà bá ṣẹlẹ̀ tán, wọ́n padà wá pè wọ́n wá settle ẹ̀. Chief Imam of Ògbómọ̀ṣọ́ just play smart. He's just show he's a smart person. He just play smart. Despite bí Mufu ti sọ pé ọba àfúnyín lọ́jọ́ méje tó bàbá Gandhi ò bá bẹ̀bẹ̀, many of you are posting àfáà ní bàbá ọba, àfáà ní bàbá ọba. Many of you ignite wàhálà. Kí wàhálà ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ kẹ́ máa wá post, kẹ́ máa wá gba monetization. Àwa ní ìlú Ògbómọ̀ṣọ́ níbi tí àwọn kan ti pa àwọn kan, àwọn ìdílé ọba Gandhi àtàwọn chief imam ènìyàn mẹ́jọ ti ọmọ ogun Ìsìlámù àwọn là borí. Chief Imam of Ogbomoso just play smart. He just play smart. Wọ́n ayé Chief Imam kíní kan lógún ṣẹlẹ̀ nílùú Ogbomoso. He just being smart. Àwọn ẹmọ ni tó bá sọ fún pé máa jó lọ máa mò ń wẹ̀ yẹn. Tó bá tẹ̀lé na àwọn wèrè yìí. Tó bá burú tán ìwọ nìkan ló máa kù. Chief Imam just show you pé òun smart. Gbọ́dọ̀ gbà bẹ̀rẹ̀ gẹ́gẹ́ ní ìyàfà ní bàbá ọba ó máa yẹ kẹ́kọ̀ọ́ rí burúkú bá òun. Ṣé Imam Ògbómọ̀ṣọ́ máa yẹ kẹ́kọ̀ọ́ rí burúkú bá òun? He knows what it means to be a chief Imam of Ògbómọ̀ṣọ́. He knows what it means. Ayẹ̀kẹ́ bá reputation jẹ́. Chief Imam kò ní jẹ́ kò ní ya ọlọ́pọlọ dúdú bíi tiyín. À ń bọ̀ nínú Ògbómọ̀ṣọ́ mú lẹ́nu mú fútí. Kí ló tí kò lọ́jọ́ méje tó fún Ọba Gandhi ti pé láti jẹta. Kí ló tí lọ s'Ògbómọ̀ṣọ́? This is what I am telling you guys. You think I hate Ìsìlámù? No. Ìwọ gangan ni mo like. Ìwọ tó ń wò mí ojú ẹ̀kan bí ojú adé ni mo yọkó. Ìwọ gangan ni mo ń bá wí. Ìwọ gangan ni mo like. Ìwọ gangan tó ń wò mí. Ìwọ gangan ni mo nífẹ̀ẹ́ sí. Kò má waste life ẹ. Chief Mufuti supposed to be in Ògbómọ̀ṣọ́ by yesterday àbí àná àbí ìjẹta. Ó yẹ kó ti wà ní Ògbómọ̀ṣọ́ ń ṣe kó ló bá Ọba Gandhi kó bẹ̀rẹ̀ sí ní fọ́ létí báyìí ni. Kó mọ ọba kó gbọ́ba jòkó báyìí. Kó bẹ̀rẹ̀ sí ní ṣán ọba nígbà tí ó bẹ̀rẹ̀ sí ní ṣán nígbà rùn. Tán bá ní kí ló dé kó ní pásítọ̀ ni. Wọ́n tàn ẹni. Lọ sínú history kó lọ ka dáadáa. Ta ni first person? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá wa wọ́n lọ sí hajj pẹ̀lú owó wọn ni. Àwọn bàbá wa wọ́n lọ sí Mecca pẹ̀lú owó wọn lọ́wọ́ ni. Ta ni first person? Go and ask your father or your grandfather. Go and ask them. Ta ni first person to legalize pé kí àwọn tí wọ́n lọ sí Mecca kó máa fi owó ìjọba rán wọn lọ. Ta ni first person? He was a Christian. Àbí he is a Christian ní kí n lò. He is a Christian. Ta ló mọ̀? Ta mọ̀ o, kó wá sọ, kó wá sọ, kíyá kó wá sọ. Ta mọ̀ o, 90 billion tí Tinubu fi subsidize hajj.
ẹni tó jẹ́ originator ẹ̀ tó originate ẹ̀ ta ni Christian ni mo wo comment section mo fẹ́ wo ya maren tó mọ Christian náà ni o Christian ni Mecca 10 ló ti jọba sponsor yín àti bí tẹ́ máa dé sí wow àwọn tó smart mo láwọn tó smart wà evergreen mo láwọn tó smart wà lórí show mi àwọn ọlọ́pọlọ nìkan ni mo máa ń bá sọ̀rọ̀ lórí show mi I talk to brave people, sensible people, the people of integrity that see beyond their nose, that will not be deceived by a sin. Sherifat, gba Sherifat, kí tí wọ́n tó tún gbà. Sherifat, gba, but try, but gba. He is a Christian. Àwọn tí wọ́n jẹ́ mo fẹ́ máa sọ bá sì padà dárúkọ ẹ̀ fún yín àwọn tí wọ́n jẹ́ Gaddafi yín lẹ́nu ṣé wọ́n reject Mecca yẹn wọ́n reject ẹ̀ bí ẹ lọ sí hajj wọ́n gbalẹ̀ hotel fún yín wọ́n sponsor yín even when he was doing it ó dàgbà táwọn mùsùlùmí ẹgbẹ́ yín ṣe lọ àwọn tó lọ sí hajj ní ọdún ní 90 billion Tinubu I have the video mi kàn tí ìráyè because iṣẹ́ mi pọ̀ lẹ́nu mẹ́ta that last month iṣẹ́ mi ṣe díẹ̀ àwọn tí wọ́n gba 90 billion wọ́n ti bú Tinubu àwọn báyìí tó gba 90 billion it's like wọ́n insult Tinubu bẹ̀tọ̀ báyìí sọ wípé kíjọba jáwọ́ because owó 90 billion yẹn wọ́n ní Tinubu kàn waste owó ni have you seen that video oh tí rí tí n bá ráyè lẹ́nu mo lè ṣe tàbí lọ́la tí n bá ráyè ni o tí n bá ráyè àfà àwọn bàbá àwọn àfà àgbàlagbà wọ́n ní 90 billion yẹn pé ó kàn waste of money ni because àwọn ilẹ̀ Haúsá ni wọ́n gba gbowó yẹn lọ́wọ́ wọn tán dé hajj ó tí rí fídíò yẹn máa mú wá fún ẹ wọ́n láwọn ilẹ̀ Haúsá wọ́n gbà tán dé hajj wọ́n pa àwọn dà táwọn bá ẹ máa gbọ́rọ̀ lẹ́nu bàbá yẹn fún ara ẹni máa mú wá fún yín wọ́n táwọn bá sọ̀rọ̀ wọ́n láwọn Haúsá wà táwọn dé Mẹ́kà wọ́n náà wá ń sọ Haúsá wọ́n láwọn ní speak English now 90 billion ní ọjọ́ fún gbogbo wa ní àti South West àti kíní kan speak English wọ́n sọ pé bá àtúrẹ́ ń ṣí wọ́n ní bá àtúrẹ́ ń ṣí mo ní kíní sí mo bá àtúrẹ́ ń ṣí wọ́n sọ pé àwọn ògbóyìnbó and you are claiming one Nigeria Yoruba nation is the best Yoruba nation la fẹ́ ní ìlú tá ti máa gbé èdè ara wa bàbá yẹn wọ́n sọ̀rọ̀ bá ní wọ́n dẹ̀ despite he is a Muslim bàbá yẹn sọ̀rọ̀ báyìí and wọ́n dẹ̀ ń ṣe ni pé ṣé ìran tèmi lélẹ̀ wọ́n sọ̀rọ̀ báyìí wàá rí pé kíní yẹn inú wọn ò dùn bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yẹn ara àwọn olórí ẹlẹ́sìn tí wọ́n lọ ni number one àwọn tí wọ́n lọ wọ́n ní 70% ló wá láti ilẹ̀ Haúsá nítorí 90 billion yẹn 70% ló wá láti ilẹ̀ Haúsá wọ́n láwọn 30% àwọn wá láti ilẹ̀ Yorùbá àwọn jẹ sọ́nà bá bí ṣìyà wọ́n sọ̀rọ̀ débi oúnjẹ tí wọ́n fún wọn lọ́hùn oúnjẹ tó ń fún wọn nílẹ̀ Haúsá ó yàtọ̀ sí oúnjẹ tó ń fún wọn nílẹ̀ Yorùbá ní Mẹ́kà gbà la fẹ́ gọ̀dà gbà la fẹ́ sú ẹ̀gbẹ̀dà now Mẹ́kà tẹ́ ń lọ tó ń subsidize àtọwọ́ àjì tí gọ́ọ̀mẹ̀ntì fi ràn yín lọ sí àjì ṣùgbọ́n pàwọ́ lọ́wọ́ ló dálẹ̀ mo ń bèèrè lọ́wọ́ ṣùgbọ́n pàwọ́ lọ́wọ́ ló dálẹ̀ gọ̀ǹgọ̀ṣù òjìdá rẹ̀ bó o ti gbọ́tọ̀ náà lóògàn tó gọ̀ǹgọ̀ṣù òjìdá rẹ̀ bó o ti gbọ́tọ̀ náà lóògàn tó gọ̀ǹgọ̀ṣù òjìdá rẹ̀ bó o ti gbọ́tọ̀ náà lóògàn tó gọ̀ǹgọ̀ṣù òjìdá rẹ̀ gọ̀ǹgọ̀ṣù òjìdá rẹ̀ Christian ló dálẹ̀ fún yín Awólọ́wọ̀ ló dálẹ̀ wípé yẹ káwọn èèyàn máa lọ sí hajj because Awólọ́wọ̀ is a peaceful and a matured Yoruba man Yorùbá l'Awólọ́wọ̀ ìwà Yorùbá nìyẹn tó bá jẹ́ lẹ́bọ Yorùbá máa welcome wọn tó bá jẹ́ mùsùlùmí you are welcome tó bá jẹ́ oní kí lórúkọ ẹ̀ Christian you are welcome tó bá ṣẹ̀sìn kankan nílẹ̀ Yorùbá you are also welcome ìwà Yorùbá ni bàbá Awólọ́wọ̀ wù tí wọ́n ń pè ní Yorùbá gangan ni bàbá Awólọ́wọ̀ ṣe yẹn let's when we talk bó ṣì láàmú ìwà ebi máa fọ́jú anybody ogun gbọ́ Yorùbá ẹ get ready fún ebi Sandoro ebi àwọn àgbákò ebi ẹ get ready àwọn people yìí wọ́n bá yín ṣeré tó bá wá kò Niger State lọ sí Adamawa
lọ́wọ́ tí governor wọn ṣe lọ́wọ́ tí governor wọn ṣe ní Adamawa gbogbo lẹ̀ báyìí wọ́n ti fi dáko. That is why tẹ̀sẹ̀ wá rí mọ́ Fulani darandaran ńlẹ̀ Yorùbá because stylishly they chase them from the north láti Ghana tó wọ́n lé wọn Ghana àwọn ọmọ ogun Ghana wọ́n wọgbó tí wọ́n lé wọn wọ́n balẹ̀ sí Kútọ́nù Benin Republic nígbà tí Buhari débẹ̀ Buhari ní ẹ máa bọ̀ wọ́n wọlé Yorùbá wá àwọn wọ Nàìjíríà wá wọ́n balẹ̀ sí north díẹ̀ ni wọ́n wà nílẹ̀ Yorùbá. Now Adamawa governor and Niger State governor àwọn ti fi gbogbo ilẹ̀ lu wọ́n sì wọ́n ti fi dá oko wọ́n dẹ̀ ní there's no mass selling of their oúnjẹ. Kí ni yẹn gan-an fọ́nì sí mi kí ni gbogbo àwọn ò fẹ́ ta oúnjẹ wọn ní mass ọmọ Yorùbá put it in the comment section why tí wọ́n sọ pé àwọn ò fẹ́ ta oúnjẹ àwọn in mass why tí wọ́n sọ pé o gbọ́dọ̀ ra ju oúnjẹ tó máa jẹ lọ why tí wọ́n sọ fún wa wípé oúnjẹ yẹn o àwọn ṣe táwọn máa jẹ nísìn àti reserve for what? Just ask yourself that question. Má ranjú mọ́ mi kí lè tó ń bínú wá kàn la orí mọ́ gidi ni o ò lè fò láti inú fóònù wá bá mi inú tó ń bí ewúrẹ́ tó ń fẹsẹ̀ halẹ̀ kí ló máa folówó ẹ̀ ṣe wá kàn sán orí mọ́ tébù àbí kò sán orí mọ́ tẹlifíṣàn o ò ní ṣe nǹkan kan. But ask yourself, why did governor of Niger State came out and said their food they are not selling it in mass and any trader tó bá gbóúnjẹ wọ̀lú tó ní ọ̀lú àwọn káwọn aráàlú kan dá oúnjẹ mọ́tò yẹn dúró so kọ́ mọ̀ sọ́lọ́run live show sí kò jẹ́ pé bóyá ẹkún defamation of character rẹ̀ máa ń sun kò kí n ṣe defamation of character nìsín mo ń sọ fún ẹ kó lè bá a gbọ́ ni pé ebi máa fọ́ ojú ẹ ebi á pa débi pé okú ẹ ò ní le ebi á pa okú ẹ ò ní le tó bá oúnjẹ díẹ̀ jẹ báyìí tó bá pé ìyàwó ẹ pé ìyá sílífà bó o ní tí kọ́ngí ti mú ìyá sílífà ṣé ìyá wèrè sà láti jẹta kí ni mo jẹ ṣé mo jẹun ni ibo lẹ fẹ́ wọ̀ ìdúbẹ̀ ìjà lébà wọ́n máa fi gún gíní. Why did he say that? Did you ask yourself that question? So bẹ̀rẹ̀ má wulẹ̀ kí lè tó ń sán rí mọ́lẹ̀ ọkàn rí mọ́lẹ̀ ẹbí sì làámù ebi á fọ ojú anybody ògùn gbọ́ ògùn alájẹ ni mo sọ fún yín o ògùn gbọ́. Ask yourself ọmọ ogun ọ̀dọ́ welcome. Ask yourself ẹ bèrè lọ́wọ́ ara yín now bèrè lọ́wọ́ ara ẹ kí ló dé are they not Muslims agbada jí lòun náà why tí ò ní ètò bá wá láti ilẹ̀ Yorùbá tó bá jẹ́ Muslim kí wọ́n tà fún un. He said his food is for his people and àwọn tó dẹ̀ ń fi ẹran jẹ oko lọ́dọ̀ wọn bóyá wọ́n sẹ́kù wọn ni o bóyá wọ́n fòrò lé wọn ni o ẹ̀pá wọn náà lóògùn tí wọ́n tó ń ṣe ìwọ ló gan o àwọn náà ní ìṣẹ̀ṣe tí wọ́n tó ń ṣe wọ́n ti ṣí wọn sí Niger State o lè gbọ́ pé wọ́n pẹ́ Fúlàní jíyàn gbé Niger State o lè gbọ́ mọ́ Adamawa kò mi tí ìṣú ọ̀ wọ́n wá lé wọn wá sísàlẹ̀ and there is a law tó mú Yorùbá lọ́wọ́ dání there is a law tó mú Yorùbá lọ́wọ́ dání tí Fúlàní bá jẹun ẹkọ ẹ the only thing you must do ni pé kó máa fídíò wọ́n ti ń jẹ oko wa oko ni wọ́n jẹ yé wọ́n jẹ títí wọ́n jẹ oko sójà. If you have been following me you will see it on my page sójà tó lọ ó ṣẹ̀ṣẹ̀ tí ogun dé ìbọn wọ́n yìnbọn fún nífùrọ̀ ọta àbọ̀ sì wà nínú ẹ̀ wọ́n máa ń jẹ oko ẹ̀ kí ló máa ṣe tó bá sọ anything tí a bá a lù pa kò sí tó máa ṣẹlẹ̀ nothing tó máa ṣẹlẹ̀ àwọn ni wọ́n ní Nàìjíríà. This is why we are telling you pé ẹ jẹ́ kí Yorùbá kẹ́rù mọ́ rẹ̀ lẹ́rù kí Yorùbá dá dúró. This is why we are shouting pé a fẹ́ Yorùbá nation we want our nation ẹ̀yọ́ ọmọ ọkọ Yorùbá kí lẹ fẹ́ Yorùbá nation lèmi fẹ́ tí èèyàn kan ò ní ya ọ̀dájú kẹ́nìkan gbin acres of land of plantain corn cassava and èèyàn kan dá màálù wọbẹ̀ wọ́n á dẹ̀ jẹ́ and when you talk òun lọ sẹ́wọ̀n ni okay kúrá straight àwọn ọmọ ogun ìsìlámù àwọn ọmọ wọ́n ti dìde adájọ́ ní ìjẹ̀rin nísìn ó dájọ́ fún àwọn márùn tí wọ́n jí Àdàmú gbé tí wọ́n pa Àdàmú. Yes, I don't support that tó bá pẹ́ lóòótọ́ ni wọ́n jí Àdàmú gbé Àdàmú tó ń ta ẹran lọ́jà business tiẹ̀ ló ń ṣe wọ́n ní wọ́n jí gbé
wọ́n gba 3 million lọ́wọ́ ẹ̀ àtọ́ wọn pé àdàmúdà kan mọ̀ nínú wọn wọ́n ní wọ́n pa kí ni ẹjọ́ òun adájọ́ dá fún wọn Justice Kudirat ẹjọ́ òun náà dá wọ́n ní kí wọ́n lọ pa wọ́n kí ló máa ń pe hangi ní èdè Yorùbá mi mo bí máa sọ ní Yorùbá àfẹ́sọ lóyìnbó wọ́n ní kó lọ yẹgi fún wọn God bless you wọ́n ní kí wọ́n lọ yẹ igi fún àwọn ọmọ Yorùbá àbùdù náà dẹ̀ ní gbogbo wọn àbùdù kíngínní àbùdù gángan àbùdù ìkọjẹ tó ń jẹ́ Ajíjọlá Ànábì Abdulateef náà wà lára wọn Abdulrahman náà wà lára wọn ìkan Ajíjọlá Ànábì àwọn márùn wọn ní kó lọ yẹgi fún wọn kán pa wọn ẹjọ́ tí adájọ́ yẹn dá ẹjọ́ yẹn dá I love that judgment yes that's bóyá yẹ kí ìlú wà nìyẹn that's a good justice but my question is that ever since tí wọ́n ti mú Fúlàní ajínigbé dáhùn tí wọ́n pè ní dáhùn ṣé any justice ti bọ́ síta dáhùn ẹjọ́ yẹn káwọn Fúlàní no they are above Nigerian law they are above the law they are above the law tó bá dóyàwó ẹ̀ wàá fẹ́ kéku wàá jókòó bá wọn kó máa fàtẹ́gùn wọ́n máa rún yàwó ẹ̀ wọ́n máa fàtẹ́gùn wọ́n máa rún yàwó ẹ̀ máa fàtẹ́gùn wọ́n máa rún yàwó ẹ̀ tó bá wá rún tán tó bá bí ẹ rẹ kò sọ̀rọ̀ tó bá bí ẹ dáadáa kò má sọ pé thank you sir okay kúrá straight okay kúrá ló ti máa bá rẹ and when you talk they say ó búṣì làámù ó búṣì làámù ìkan ṣíṣe ìlíádí ó máa kọ kọ́mẹ̀ntì à ń retí ẹ Nàìjíríà o à ń retí ẹ Nàìjíríà o mo ní ṣé kẹ́ lè bá jí mi gbé ni kó wá jẹ́jọ́ ni àwọn bàbá Màrígà wà lẹ́yìn yín ẹ ti ń dáwọ́ ẹjọ́ jọ ẹ múra sí ìjọ tí mo wá sí Nàìjíríà mo máa wá tí n bá wá ẹ kóra yín jọ ẹ gbé mi lọ sí kóòtù ẹ bá tì mí mọ́lé ọmọ kan tí ò fi ní jọ mí lójú ni wípé I am not the first person ẹ ṣe bẹ́ẹ̀ fún ta lọ́lọ́run ẹ ṣe bẹ́ẹ̀ fún yìí oníkùránì ẹ ṣe bẹ́ẹ̀ fún kílókọ bàbá ají ṣe kinní kan babaláwo kejì náà and you have been doing it for many people number 1 tí ò fi ní jọ mí lójú ni number 2 ni wípé I will not be the last person tó máa ṣe fún nígbà tí Olúwo Emir Olúwo tó ń bú àwọn oníṣẹ̀ṣe gbogbo yín lẹ̀ ń jó tẹ́ ẹ̀ ṣe fọ̀ngàn tínú yín ń dùn ṣé o ti gbọ́ pé mi àti bá àwọn àfa I just enjoy this internet yo internet kò sí rònú lórí internet ṣé o ti gbọ́ ipe Emir Olúwo òun àtàwọn àfa tẹ́míà ni wo ẹni ọkọ̀ ní bá mi bá wí ìdúró sí ọ ni Emir tó fẹ́ Emir ni ọba Yorùbá ò ní sọ pé o máa dúró o ní máa kọ́ gáìdì o máa dúró ti aráàlú ọba Yorùbá ò ní ṣe bẹ́ẹ̀ àfọ oníláwà nínú ṣe ìwọ nígbà tẹ́míà ń bú àwọn oníṣẹ̀ṣe inú gbogbo yín dùn I will bring the video mo sì busy for now I will bring the video àríṣe láríkà bàbá rẹ̀ gún a máa sọ tí wá lẹ́nì ó lè máa ṣe sọ ní tomorrow ẹ wá gbọ́rọ̀ o ẹ dìde ẹ wá gbọ́rọ̀ o a máa sọ tí wá lẹ́nì eyín tẹ bá ń pọ́n àwọn ọmọ yín tó fi ń búyàn káàkiri wọ́n sì máa padà fi eyín yẹn gé yín jẹ ọmọ tó bá fọmọ yẹn lọ́yàn ó fẹ́ ṣe eyín ọmọ afún ní titin powder kéyín má bàa yọ lẹ́nu téyín yẹn bá ti yọ báyìí first person ló kọ́kọ́ máa fi eyín yẹn gé jẹ ta ni ó mọ̀ tí máa fọmọ lọ́yàn lọ́wọ́ tó ṣe titin powder kíní kan àgbo eyín gbẹ́rẹ́ eyín tẹ̀ ń ṣe fún téyìn yẹn bá ti yọ lẹ́nu ẹ̀ the first person tó máa fẹ́ eyín yẹn gé jẹ ní ìyá ẹ̀ àtẹ̀ tó bá aṣọ ẹ̀ pàkà yé ọmọ yìí gé mi jẹ àwọn àgbàlagbà tó máa ní ó ń pọ́n eyín ni ìfilẹ̀ ó ń pọ́n eyín ni ó máa test eyín yẹn how sharp the eyín is ní ọyàn ìwọ ìyá tó bá ṣoògùn tó lògùn fún wípé kéyìn yẹn kó má yọ lẹ́nu kó lè ní àlàáfíà pé yẹn lè bá jáde nírọ̀wọ́ ọ̀sẹ̀ gbọ́dọ̀ hospital ó gba abẹ́rẹ́ fún òfun ní àgbòjẹ̀dí òfun lágbo kínní kan eyín yẹn ti wá ṣàkùtàn aṣọ ẹ wò ajá ẹ̀jẹ̀ wo lọ́yàn wò Olúwo tó ti ń já wọn àfáàní já wọn jẹ ó shock me back
ó shock mi ó máa shock yín náà ó shock mi náà ó máa shock yín báyé ìṣeré ni ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn ọ̀rọ̀ tó wà nílẹ̀ kí n ṣọ̀rọ̀ sí o we have good Muslims even on my page there is guy kan wà lórí page mi yẹn tó bá kọ comment ní 50 times ó máa pẹ̀tù sọ̀rọ̀ ni ó máa pẹ̀tù sọ̀rọ̀ ni àwọn mùsùlùmí pé tó bá kọ comment báyìí á lọ kọ síbẹ̀ Islam is a peaceful religion Islam is kinní kan àwọn tí wọ́n ń ṣe ìsìláàmù àwọn ni wọ́n fẹ́ ba ẹ̀sìn wa ẹ̀sìn ànábì yìí lójú jẹ́ Ọlọ́run ò sì ní gbà fún wọn ṣéyàn lè kọrú yẹn kẹgẹjẹ. He will preach peace anytime you see his comment he's preaching peace anytime tó bá ti comment Tàfíkì kíní kankan ẹ tí Tàfíkì ló ń jẹ anytime you see his comment he will preach peace tẹ́lifọ̀dì bá ti kọ kíní kan ẹ dákun ẹ mọ́ ń sọ bẹ́ẹ̀ yẹn ìsìláàmù ẹ jẹ́ ká mọ̀ pa àwọn èèyàn ṣẹ́ṣìn ni àwọn wèrè àwọn máa bu ni ẹ kẹta òtù kíní kan ta ló wẹ nínú ìsìláàmù because gọ̀ǹgọ̀ṣù ni ebi máa fọ́ ojú ẹ̀ Ọlọ́run ogun gbọ́ níbi táwọn Nàìjíríà ń lọ ebi máa fọ́ ojú anybody ebi ó máa yọ ojú yín kalẹ̀. Before you wise up, before you wake up from your slumber, that Yoruba nation nìkan ló lè gbà wá nínú ta kó sí. I pray kò ní late. Mo bá yín ṣàdúrà pé kò ní pẹ́ jù fún yín. Kójú yín tó là wípé wọ́n ti gbé ogun wọlé Yorùbá fún yín. Wọ́n ti Nasarawa governor, Niger state governor, wọ́n ti lé wọn láti north wá sílẹ̀ Yorùbá. And you know what? Àwọn bàbá aláyé nílẹ̀ Yorùbá, àwọn olówó ilẹ̀ Yorùbá, àwọn àfáà àtìyẹ tí wọ́n believe pé àwa ní kúmù láì wọ́n ṣòwò màálù. Àwọn pastor tó believe wọ́n ṣòwò màálù. Governor tó gbójúlé ó ń ṣòwò màálù. Àwọn councillor yìí tó máa ẹ̀yin ìjọba ilẹ̀ Yorùbá ẹ gbà wá wọ́n ṣòwò màálù. Àwọn ọmọ kọ́ màálù fún àwọn ọmọ Fulani. Àwọn ọmọ dá màálù wọnú oko yín. Ọmọ akẹ́ran ojú oko yín. Tẹ́bí bá ti wá fẹ́ fọ́ ojú yín tẹ́ bá lọ sí station wá ní kán tì yín mọ́lé. Fulani náà ti fún audacity pé lọ kẹ́ran ojú oko wọn nothing go happen. Tó kẹ́ran ojú oko lẹ́yìn tó lóko sọ̀rọ̀ tí wọ́n lọ ti olóko mọ́lé. Tó bá máa mú ìyàwó olóko tó bá máa rún ìyàwó olóko. Tó bá máa mú ọmọ olóko tó bá máa rún ọmọ olóko. Wọ́n á rán àwọn ọmọ yín o. Àrùn tẹ̀. Kí o gbà àrùn tẹ̀ tí wọ́n náà rún yàn ní àrùn tẹ̀ àrùn ya bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa rún àwọn ọmọ. And what will you do? What can you do? Ta ló wà lẹ́yìn tó máa gbèjẹ́? Kò sí. Àwọn àni ẹ̀bí prayer ẹ máa pray 90 billion yẹn Tinubu mọ̀ nǹkan tó ń ṣe. Àṣerílégbé ni Tinubu náà ń ṣe. Wọ́n fi Tinubu lọ́rùn lẹ̀. Ó ti gbọ́ pé El-Rufai Kwankwaso àti Atiku Abubakar ó ti gbọ́ wọ́n ti dọ̀rẹ́ wọ́n ti di 5 and 6 4 5 6 náà dancing ó rò bóyá ọ̀rọ̀ pátì ni ọ̀rọ̀ pátì ló pè wọ́n ti di ọ̀rẹ́ nílẹ̀ Haúsá ń sìn ilé Buhari náà fi ń ṣe Buhari náà fẹ́ fi jẹ olórí nísìn wọ́n fẹ́ yọ Tinubu nípò wọ́n fẹ́ yẹ àgàmọ́ nídìí wọ́n dẹ̀ ti lálẹ́ Yorùbá rú o iye sọ̀rọ̀ yìí sẹ́dẹ̀ Yorùbáwùyí jẹ́kàn yọ kúrò nípò jàre kó kúrò nípò ní kí ló kàn wá kan Tinubu ṣáwà lági síbẹ̀ ṣé mi sọ obìnrin iye olóṣèlú ló ń ṣiṣẹ́ fún wọ́n máa yọjú Tinubu jẹ́ everybody máa bú ògbóngbọ́ ẹ jẹ́ ẹ jẹ́ Sambana changan ìyà àwọn ìyà kọ́ tẹ pé Chinese language ló máa fi kọ́ fún yín ìyà àwọn ìyà tó pé ò ní mọ̀ ìtumọ̀ ẹ̀ Chinese language ló máa fi kọ́ ìyà yẹn wàá jẹ́ samboro ìyà and kò dẹ̀ sure pé wọn ò ní gbọ̀n yọ because all power belongs to them ní north 2027 tó ń dúró dé yẹn tó gbàdúrà kí Yorùbá nation wáyé before 2027 wọ́n ti pawọ́ pọ̀ nísìn
wọ́n ti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́mọ ìyá àti PDP àti APC fa wọ́n ti pawọ́pọ̀ lé ọmọ tí yín lórí Tinubu o wọ́n ti fẹ́ fọ́ ọ̀bà lẹ́pọ̀n wọ́n ti gbé pọ̀n ọ̀bà sórí gáàsì nísìnyí wọ́n ra ni Tinubu is trying either you believe me you don't believe me he is trying his best but his best might not be best enough ẹ tó bá máa ba orin jẹ́ kò ní kọ́ bí olórin ṣe bó ṣe kọ́ so you believe Tinubu máa rí ṣe he will try his best and his best will not be best enough mo ti sọ ìtàn kan fún yín nígbà tí mo ń gbélé face me I face you tí àwọn bàbá kan gba owó toilet nínú ilé tèmi ń gbé àwọn bàbá kan dámú kòkò àwọn bàbá kan náà wọ́n ń gba owó toilet àwọn bàbá kan náà ń gba owó toilet nígbà yẹn tá bá dá owó toilet àwọn bàbá kan náà ń ṣe kinní ẹ̀ tó máa gbowó lé mo bí máa sọ pé jẹ máa put kinní tó máa gbowó ilé ìgbẹ́jọ ìgbẹ́ tí kún wa fẹ́ sanwó ilé ìgbẹ́ o tó máa gbàjọ ilé face me I slap you mo sọ fún yín pé inú kinní là wá gbé àwọn náà máa gba owó yẹn jọ after tó bá gbowó yẹn jọ báwọn boys sọ pé àwọn detect pé àwọn bàbá yóò kì í sanwó wọ́n tó bá yẹ ká san bí a fẹ́ san 1000 wọ́n lówó tí wọ́n ní wọ́n kì í sanwó wọ́n máa ń pín owó yẹn sórí owó everybody ni àmọ́ wá sọ bí 1100 just a sample mi ìrántí iye tá à ń san gbà yẹn lẹ́sẹ̀ àwọn máa san 100 naira so wọ́n ní wọ́n máa fi sórí ẹ̀ wọ́n ká máa sọ bí 120 wọ́n láwà là ń sanwó wọn báwọn boys ṣe tẹ́wọ́ gbà nìyẹn kíní kan àwọn làwọn máa ṣe I am telling you the story that I witnessed báwọn boys ṣe pé àwọn jọ nìyẹn pé àwọn gba kíní lọ́wọ́ wọn àwọn báyìí bá fọwọ́ lẹ́rán náà bá ń wò àwọn boys ìjọ náà náà ṣí owó gbó tí wọ́n dá ń gbà bí i 70 naira bélò la dá lání àṣàwọn bàbá yìí ti gbá wa inú gbára lé ń dùn làwọn boys lọ pé àwọn tó máa kó ìgbẹ́ wá ń jọ náà báwọn yẹn ṣe ń kó ìgbẹ́ bẹ́ẹ̀ làwọn boys náà bọ́ sínú sọ́kàwé yẹn wọ́n ha ìgbẹ́ yẹn tí wọ́n fa ogbó ìgbẹ́ lọ àná àdúpẹ́ ó fa mọ́tò méjì wọ́n fi fa ìgbẹ́ tẹ́kọ̀ àwọn báyìí wọ́n máa ti fa báyìí ọ̀sẹ̀ kẹta àbí oṣù kẹta àtúntì dáwó mi wọ́n gbọ́n tó gbẹ wọ́n tún sanwó fáwọn kan níwó tá a dá wọ́n tún sanwó fáwọn kan pé kán wá ha yẹ̀pẹ̀ wọ́n tún ha yẹ̀pẹ̀ ayàgbẹ́ lẹ́nu níjọ́ tó ń kó kinní ayàgbẹ́ níjọ́ kejì ó bá dijọ́ kẹta tọ́lẹ́tì ṣáláńgá bá kún padà tó bá bá àwọn àgbákò èèyàn pàdé wọn ò ní jẹ́ kí best yẹ kó good best yẹ kò ní best enough nìkan kò ní good rárá tọ́lẹ̀tì bá kún adáre kíá ayé ọmọ ayé èèyàn mi èèyàn àbìdí yànyàn àwọn aráalé ti ń sọ̀rọ̀ kí ló dé ilé ìgbẹ́ ti kún tọ́kọ́ ìgbẹ́ bá lọ mọ́ ní ilé ìgbẹ́ ti kún àwọn boys yìí wọ́n lè sọ fára lé pé àwọn dáràn kí la máa ṣe ìgbẹ́ bá ń tú síta báyà gbé bá ìgbẹ́ ń bọ̀ ń ta padà ní kí ló dé kí ni gbogbo ilé àwọn boys bá pè wọ́n pé káwọn dáwó lọ́wọ́ ara wọn àwọn ò ní gbowó lọ́wọ́ àwọn aráalé a máa pa àwọn tó máa kógbẹ́ wọ́n lọ pa àwọn akógbẹ́ wa àwọn yẹn bá dẹnu máa ju páìpù sínú ṣáláńgá yẹ̀pẹ̀ ní páìpù àwọn akógbẹ́ yẹ̀pẹ̀ ló ń gbọ́n bọ́ta bàbá yẹn wá jẹ́ni tó da bàbá onígbẹ̀yìn onígbẹ̀yìn kò wọnú mọ́tò àwọn ó ní kò sí gbẹ̀ nínú ṣáláńgá wa tọ́lẹ̀tì ní òòlọ yìí wọ́n ní máa fọ́ àwọn ibì kan ìgbà tó máa fọ́ àpò rẹsì báàgì yẹn mo rántí obìnrin kan tó dé fìlà àti rẹ́ẹ̀dì sórí báyìí méjì ni wọ́n ṣùpọ̀ wọ́n so lókùn wọ́n á fi bí ẹnu léègbé ni ò jẹ́ kí ìgbẹ́ wọnú sọ́kàwé tó bá bá wọn Nàìjíríà ti débẹ̀ pé Tinubu á máa ṣe báyìí wọ́n máa da effort ẹnu ni because Buhari ṣe tó wá láti north kò rí ṣe and you want them to open down their eyes like this kí Tinubu ṣe kó rí ṣe kẹ́lẹ̀ bá dìbò fún 2027 no kò normal na kò normal you want Tinubu kò tó ṣe kó débẹ̀ ń sìn kí ló wá dáa kẹ́ bá wá gbádùn kẹ́ wá ní Yorùbá ló fix Nàìjíríà o kó wá di 2027 kẹ́ tó dìbò fún Tinubu
kó tún data 2027 kan tún náà Yorùbá ló máa dìbò fún Yorùbá lórí ṣe Yorùbá yan gan ni mo ń bèrè lọ ó sì ń bínú kí ló ń bínú fún báyìí sìn àwọn máa sọ yẹn máa bínú kí ló fà bínú nísìn we are learning ẹni tó máa ba orin jẹ́ kò ní kọ́ bó lórin ṣe máa kọ́ tó bá pa Odù Ọ̀yà ọ̀tá ẹni ò kí ń pòdù Ọ̀yà tó bá pa Odù Ọ̀yà ní Ọ̀yà tó ti gbó tó ti rùn tó bá pa Odù Ọ̀yà ọ̀tá ẹ̀ máa sọ pé ó pa Ọ̀yà kan léńje báyìí tó bá pa erin lóko àti bá pa erin nígbó tó tẹ̀ máa sọ fún ẹni pé ó pa ẹ̀ lírí. So you want them to fold their hands and watch Tinubu to fix Nigeria kò lè possible. So tó bá ti rántí wípé ó fẹ́ Yorùbá nation kó máa rántí pé àwọn tó ti kawọ́ pẹ̀lú Tinubu lórí. And when they get there so rántí ayé Buhari jẹ́ ká bẹ̀ látàrí ayé Jonathan but then 30 minutes mo máa lò ní o jẹ́ ká bẹ̀ látàrí Jonathan gbàtí Jonathan wà ńbẹ̀ tó fẹ́ kú o wọ́n nígbà ni wọ́n kó boko wọlé kí Jonathan lè bá kú o ńbẹ̀ because Jonathan is a gentleman gentle lady ni mi èmi kì í ṣe fighter o kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà Jonathan ó fi àyè lẹ̀ ó kú olórí ìjọba gently and gbádùnlé correctly and gbádùnlé Jonathan left the government. He congratulated Buhari. And he said one thing. He said two things. He said, kò sí ẹ̀jẹ̀ ọmọ Nigeria kan tó worth láti sacrifice fún post. Nígbà yẹn, èmi àti ẹ là ń ṣe bí Mongan. Tá bá lọ, Jonathan bá lọ, jẹ́ kí Buhari débẹ̀, ṣé bàbá ṣe búbu. Buhari débẹ̀. Ó ṣí bọ́dà. Ó di gbogbo àwọn Fulani tó wà ní the whole world wọn àtẹ́lù ìfàí APC kan náà jọ ni wọn o ó ní kó máa bọ̀ Nàìjíríà pé wọ́n Fulani ń kẹ́ wọn jẹ oko burúkú báyìí wọ́n dẹ̀ ti wà before Buhari o ṣùgbọ́n ayé Buhari náà implement ẹ̀ ló wà rampage dáadáa ìgbà ilé bí ti bẹ̀rẹ̀ ìgbà Nàìjíríà ti ń bàjẹ́ Buhari ò mọ̀ wípé ó máa kó lórí yẹn tó bá dẹ̀ tún gbà pé ó máa kó lórí yẹn kò gbà wípé Yorùbá ló ní Tinubu ṣe ń pariwo pé èmi ló kàn èmi ló wọ́n ti jọ ní agreement pé Tinubu ló máa kàn ó ṣe wá dogun dọdẹ kí Tinubu tó débẹ̀ ikú mọ́ ọ̀tún ẹ̀ báyìí ó bọ́ sí tòsí èmi àti ẹlájọ wà láyé o àbí ṣé mo ń parọ́ ni ikú mú ọ̀tún Tinubu báyìí ó bọ́ sí tòsí kó tó débẹ̀ tó pa èmi ló kàn o èmi ló kàn bàbá ló kàn ṣùgbọ́n wọ́n fẹ́ gbé fún bàbá kékékéké ó yán kó tó di pọ̀ padà gbélé lọ́wọ́ Tinubu débẹ̀ now wọ́n fẹ́ yọ Tinubu. Excuse me. My question to you is that is Tinubu a gentleman like Jonathan? Ẹni pé mo ń bèrè ni ṣé Tinubu ask yourself Àkànbí tó ń wò yẹn ọmọ olódodo tó ń wò yẹn tó máa wò báyìí nínú gíláàsì ojú Tinubu tó ń wò yẹn ojú gentleman. Ṣé mi rẹ́ni tó lè fún mi lésì ni? Am I still on live show? Ṣé mo ṣe wà live? Ṣé mo ṣe ń sọ̀rọ̀ ṣe ṣe ń gbọ́ nǹkan tí mo ń sọ? Let me check it out. Okay. I'm still on live show. Ṣé Tinubu tẹ́ ń wò yóò jẹ́ gentleman lójú ẹ̀? You think Tinubu is a gentleman? You think Tinubu will live the same way tí Jonathan kò lórí yìí? Pé òun ò fẹ́ wàhálà. No ẹ̀jẹ̀ Nigeria. Baba mi, God bless you, Mr. God bless you. No ẹ̀jẹ̀ Nigeria. Don't watch become vicious. Do you think Tinubu will live like that? Tinubu is not a gentleman. He's ọ̀gbà. Ọ̀gbà ni Tinubu. Tó bá pẹ́ lò mí ni Tinubu. Ní 2023 tí wọ́n dìbò. Ó máa sọ pé ó tọ̀. Mi ló kàn ó ṣùgbọ́n ẹ gbé fún mi. Ọlọ́run ẹ ṣì àti máa ní ẹ ṣì bẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin jọ Buhari yọ ṣì Mùsùlùmí ni wá ṣì bẹ̀rù Allah. Tinubu will have said that to buy mumu biti yin. Ewe baby ri ya ti bẹ̀rù Ọlọ́run. You think Tinubu will live gently? You think post president yẹn ní 2027 kono je ka ti gba Yorùbá nation ni? If not, presidential seat yẹn wọ́n lẹ́nu kìnìún ló wà. Kò ní sí lẹ́nu kìnìún ní 2027. Inú kìnìún ló wà ní presidential seat yẹn máa wà.
wọ́n lè ká àwọn kó Nàìjíríà àmọ́ wọn ò sí Nàìjíríà àmọ́ wọ́n wà nílùú òyìnbó àmọ́ wọ́n wà nílùú òyìnbó àṣepèrè àṣẹlẹ̀ Tinubu ẹ̀ṣẹ̀ lọ́dún kan ni ẹ wọ́n jẹ́ fún lókùn lọ́rùn wọ́n yẹn fa Tinubu ọdún kan ló ẹ̀ṣẹ̀ lò ẹ̀rọ àwọn professors wọn ní north ojoojúmọ́ non grant interview and ọ̀dọ̀ one south nísìn wọ́n ti dá ètò Tinubu àláìkí ẹ̀ because àwọn náà ò ṣe dáadáa láti ilẹ̀ ní omi ìkórìíra mi fẹ́ sọ lóyìnbó ni wọ́n ti dá ìkórìíra sí àárín àwa àtàwọn àgbààgbà wa many of our ọba tá ẹ̀yin ọba dìde wọn lè dìde o tó má dìde tí wọ́n fẹ́ bá wọn ni ẹ̀yin olóṣèlú wa ebi ń pa wá sọ̀rọ̀ tó bá sọ pẹ́kẹ́ tó bá fi ẹ̀yin ọwọ́ bá ká tó bá fi sọ wọn lẹ́nu ìtọ́ máa fọ́n ní ẹnu wọn ni tó bá mi pẹ́kẹ́ tí wọ́n máa bá wọn lórí àpèrè tí wọ́n wà ní. We are talking about Yoruba nation. Ebi yìí láàmú wọn pè wá sí Yoruba nation ẹlẹ́bọ ló gbé dání bí a fọ ojú ẹ ṣé iye tẹ́lẹ̀bọn ra ráìsì kọ́ ni wọ́n ra nísìn à ń sọ fún yín lílé lè tẹ̀lé Sunday gbèwé bọ̀dá Sunday bọ̀dá ẹlẹ́bọ ojú everybody ti ń bó báyìí ojú everybody ti fẹ́ fọ́ báyìí o ebi ti mú ẹ̀pọ̀n yóò ti sún kì bí ọ̀dẹ̀ ti bóbìnrin sùn gbẹ̀yìn ebi ni ebi ló fọ́ yín lójú and you think they just gently Tinubu wa bọ́ọ̀lẹ̀ wọ́n ti ní Tinubu tó sọ fún yín pé if you don't allow me to wọlé máa padà sílé Tinubu is telling pé we fight dirty in 2023 you think Tinubu will just go ẹja fọ̀rọ̀ mọ́ Ọlọ́run ó ti ní kí n bọ́ọ̀lẹ̀ ó ti fọ̀rọ̀ mọ́ Ọlọ́run Tinubu ò ní ṣe o tó bá ń gbọ́ gbọ̀gbà tí gbàǹgbà àwọn bàbá Tinubu ló ń jẹ́ bẹ́ẹ̀ o kí ló máa wá ṣẹlẹ̀ sí èmi àti ìwọ tá a jẹ́ ọmọ tálíkà tá a di ọ̀tá ara wa torí ẹ̀sìn máa bẹ̀ wíyẹ à ń dúró díẹ̀ ńlé o system mọ̀ pé fake profile ni wọ́n ti bá mi ṣe kinní ẹ̀ ẹni tó open page yẹn mo ti mọ̀ ìwọ tó jẹ́ admin tó ń kọ pálapàla yẹn mo ti mọ̀ ẹ́ epo láti jẹ tansin àbátà náà lẹ́yìn tó bá kọ́kọ́ mẹ́rin pé mi kí n dẹ́ lóhùn because mo ti mẹ́rin tó wà lọ́ndà ẹ̀ you just want to be relevant you just want my attention ètò bí máa fọ́ ojú ẹ̀ Ọlọ́run ibi máa ya ojú ẹ̀ wàá ké wáyó Allah owó táwọn tó ń gbé ẹ nídìí máa fún ẹ kò ní tó ẹ jẹun ẹ tẹ wà nílùú òyìnbó tẹ́tí download tap send ẹ̀dọ̀ download tap send lórí tap send bí ṣe ń bá yín sọ̀rọ̀ yìí owó ti lé ní $1,500 $1 is over 1,500 naira tó bá ti download jọ̀bọ̀ tó bá wà nílùú òyìnbó jọ tó yọ Ọlọ́run lo promo code Abiola lórúkọ mi kankan Abiola TTS wàá gba $10 tó bá ti kọ́ send owó báyìí kódà kò send $1 ní first transaction ẹ kò send $1 kò bá jẹ́ pounds tó fẹ́ ṣẹ́ kò bá jẹ́ euro kò bá jẹ́ yemen kò bá jẹ́ dollar tó bá ti fi orúkọ mi sí ní àkọ́kọ́ kódà kò send $1 wọ́n fún $10 lọ́fẹ̀ẹ́ torí pé olórúkọ mi máa lo Yorùbáwùyí o orúkọ tó ń sọ mi Abiola ni ọkàn kọ Abiola TTS that's Abiola tap send but wàá short here Abiola TTS and if you need more information about tap send call me on +17185020573 call nìkan ni má send me message I have over 3,000 messages tí mi ò lè kà mélòó mo fẹ́ kà mélòó mo fẹ́ delete máa lọ bí iṣẹ́ máa san bills mi so bó ṣe jẹ́ nìyẹn má yẹ kẹ́ni kankan fi ẹ̀sìn tàn ẹ́ ọmọ Yorùbá má yẹ kí wọ́n fi ẹ̀sìn pa irọ́ fún ẹ jókòó kó o rò pé báwo ni ebi ò ṣe ní pa wá before 2027 tó bá wá fẹ́ gbọ́rọ̀ tèmi pé Yorùbáwùyí yẹn mi láìkí ẹja rí mi fẹ́ máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ ó bú ṣì láàmù mi fẹ́ máa gbọ́rọ̀ ẹnu ẹ̀ ṣìbí wàá dẹ̀ gbọ́rọ̀ ẹnu bọ̀dá ẹ̀ the governor of Niger State. Ask yourself some questions. Sit yourself down. Ask yourself some questions. Kí ló dé tí governor of Niger State tó lọ import àwọn tractor which katakata wọlé kí ló tó fi gbogbogbò lọ́tún lósì
tó ní kí wọ́n kóńbù ẹ̀ tó ní kó máa fi dá kó máa fi ṣe oko àwọn tó lọ́wọ́ àgbàdo wọn bóyá ṣe gbùngbùngbùn báyìí kí wọ́n tó dé tó yẹ pé boko yẹn ṣe wá pọ̀ tó ó wá ní lẹ́yìn pé ó ra ètò fẹ́ jẹ any trailer gbọ́dọ̀ wọlé from anywhere or any truck láti wá ra oúnjẹ nílùú àwọn. Then ask yourself, are they not Muslims? Ṣé wọn kì í ṣe mùsùlùmí ni? Ṣebí mùsùlùmí ni wọ́n? Mùsùlùmí ni wọ́n. Why tí wọ́n ní àwa tá wà ní ilẹ̀ Yorùbá tá a jẹ́ mùsùlùmí kó máa ta oúnjẹ fún wa? Why tó sọ pé why tó sọ pé anybody kò gbọdọ̀ gbé truck, bus or trailer wá ra oúnjẹ nílùú àwọn? Why tó ní ẹni mọ́tò tó bá ti mú tó bá ra oúnjẹ in bulk nílùú òun kí àwọn aráàlú dá mọ́tò yẹn dúró kí wọ́n dẹ̀ kó oúnjẹ inú ẹ̀ kí wọ́n lọ jẹ pé nǹkan kan ò ní ṣẹlẹ̀? Why tí màálù tí ò jẹ oko mọ́ ní Niger State last time tí gọ́vnà tó wà ń bẹ tẹ́lẹ̀ wà ń bẹ ojoojúmọ́ náà máa ń kó ẹran jẹ oko? Why tí wọ́n kẹ́ ẹran jẹ oko mọ́ ń bẹ? Why táwọn Fulani yẹn wá ń pọ̀ ní South West nísìn? Why tó ń kẹ́ran jẹ oko wa tí ààrẹ ni tí wọ́n prosecute wọn? Ask yourself series of questions before kó tó gbé wèrè orí ẹ wá sí page mi ọ̀rọ̀ ẹ̀ sì máa búyà láyà ẹ̀ Ọlọ́run máa búyà lá because mi ìfẹ́ dìjìnrìn ní page mi ẹ̀wọ̀n tó bá ní làákàyè nìkan ni mo fẹ́ ní page mi. Ask yourself. So because sometimes I sit and ask myself series of questions. I do ask series of questions. Why did he say that? Why don't people want phone just reserve? You're going to go to my below. Why are they reserving their food? Why are they reserving their food? Ó ti below. Kí ló tí wọ́n phone jẹ wọ́n still reserve? Wọ́n náà ìta wọ́n gbìn, ìta wọ́n máa jẹ àti ìta wọ́n fi still reserve. Why tí wọ́n fi oúnjẹ still reserve? Ṣé kìí ṣe pé wọ́n plan ogun? Àbí Ànábì Yusuf ìkan ti wà nílùú wọn tó sọ fún wọn wípé èèyàn ń bọ̀. So ó wà ní Bible, ó wà ní Quran pé Ànábì Yusuf, Joseph sọ fáwọn ọba ìlú tán ta sóko ẹ wípé èèyàn ń bọ̀ lẹ́yìn tó dálálà. Pé oúnjẹ tẹ́ máa ṣe nísìnyí o, ẹ má ta síta o. Àbí ó ti ka Quran ẹ débò ti ka Bible ẹ débò pé oúnjẹ tẹ́ máa ṣe nísìnyí o, ẹ má ta oúnjẹ kí ló kọ ọba yẹn gan pàápàá mi o ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ mo ti gbé kó lórí mi. Ẹ má ta oúnjẹ o. Ẹ máa kó oúnjẹ yẹn pamọ́ ni o. Ìgbà tí yàn dé sí gbogbo bí wọ́n ṣe fún wa nínú kíní pé yàn dé sí everywhere. Wọ́n wá sílùú àwọn Yusuf, wọ́n wá ń ra oúnjẹ. Wọ́n wá ìlú tán pa Yusuf sí. Bẹ́ẹ̀ ló ti pàdé àwọn family ẹ̀. Yàn dé that people travel miles. Ṣé kìí ṣe wípé few days, few months or few years to come, you guys will be traveling down to Niger State. Tó bá fẹ́ ra ọsàn o bá fẹ́ ra àgbàdo tó máa jẹ tó ní kú sójú ọ̀nà táwọn boko ní jí ẹgbẹ́ think má jẹ ogún ìkórìíra from anybody. Ìsìlámù obìnrin yìí kí ni ìsìlámù ṣe fún ẹ torí monetization ìfisẹ́ torí monetization mo ti ń sọ̀rọ̀ torí ẹ̀ owó monetization ó dùn, owó orí afẹ́fẹ́ ó dùn gan, ó dùn. Ìyá ẹ̀ tó ń dòbò délẹ̀ sọ fún pé kó wá ṣe tí mò ń ṣe kó náà tan kámẹ́rà ra ring light fún mi ò tẹ̀ ní ring light ó pé fídíò mi máa ń dúdú nítorí mi ò ní ring light mi ì tiẹ̀ ráyè. Ìyá ẹ̀ tó ń dòbò délẹ̀ ra ring light fún ní kó tan kámẹ́rà báyìí kó sọ̀rọ̀ káwọ́ bóyá èèyàn méjì máa gbọ́n tó ń sọ torí monetization ni owó orí afẹ́fẹ́ owó tó dùn burúkú owó tó dùn and ara ń kun ẹni ebi ti pa ẹ́ because ibi bí ìsinmi ilẹ̀ sọ̀rọ̀ sí free data ni mò ń lò data ọ̀fẹ́ ni má ti subscribe láti bẹ̀rẹ̀ oṣù ó di month end tó tún ṣe mí. Be wise. Yoruba wake up. Ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe. Má yẹ anybody feel anything, either ẹ̀sìn, either whatever. Má yẹ anybody tàn yẹn o. Ebi ń bọ̀. Lọ́kọ̀ date ní kalẹ̀. July 6, 2024. Ebi ń bọ̀.
ibi tó dẹ̀ ń bọ̀ nílẹ̀ Yorùbá ara oníkálukú lè má gbé. You might not be able to bear it. Mi mo tó bá rí fídíò kan kò ṣeé show ni. There is a video tí obìnrin wọ́n ní kọ́ mo rí ó dúró sórí bridge ó wá kẹ́yìn bridge overhead bridge lókè wọ́n lọ́mọ 3 ló bí ó lè bi ti fẹ́ lu àwọn ọmọ wọn pa ojú wa ń tì wọ́n wá fẹ̀yìn fò bọ́lẹ̀ kó tó délẹ̀ gan ti fọ́. I will talk about it. That is not the solution. If you are in that condition, that is not the solution. Kò parẹ́ ikú kọ́ ni solution. Please ikú kọ́ ni solution no. Yorùbá ebi ń bọ̀ ebi ẹ kàn ra ìkalẹ̀ ó dẹ̀ wọ̀n kò jẹ́ kàn ra ìkalẹ̀ tí ẹ ló báyìí Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́ tó bá ti tẹ love like lórí show yìí tẹ tó bá ti tẹ thumb up tẹ and what is your opinion ọ̀rọ̀ tí mo sọ yìí kí lórí sí ṣí ẹ̀ fún àwọn tó jẹ́ ọmọ Yorùbá tán ní làákàyè ní o tó bẹ́ pé àwọn gọ̀ǹgọ̀ ṣú ọmọ Yorùbá ló wà lẹ́gbẹ̀ẹ́ má ṣí ẹ̀ fídíò mi fún wọn unless wàá fẹ́ artist wọn ló kù tó bá kò fẹ́ help ayé wọn nìkan ló kù. Share my videos to àwọn tó bá ní làákàyè tí wọ́n jọ ọmọ Yorùbá pé ebi ń bọ̀ nílẹ̀ Yorùbá ìyàn ń bọ̀ ebi burúkú ó ń kanlẹ̀kùn kọ́lọ̀ má fi ibi pa wá ló ebi ti ń pa wọ́n Nàìjíríà náà kọ́lọ̀ má fi ìyàn jà wá òun ló kù báyìí. Yorùbáwùyí lórúkọ tèmi Yorùbáwùyí ni mò ń jẹ́. I'm the one and only Akálólú of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá wọn jọmọ lọ́yọ́ lóye tí ò pé méjì abẹ ní ọmọ òṣè pààrọ̀. The one and only Madam No Nonsense dẹ̀gbẹ́wọ̀ fún àwọn ọmọ àlè lórí internet. See you on my next video. Love you. Bye bye.